ẹ káàárọ̀ ní tilé tó kọ́ mọ́ Oòduà àwa ọmọ yín náà ni àwọn èèyàn yín àti tún dé Bájíndé ẹ má jẹ́ ká bẹ̀rù gbogbo ẹ̀ ń tẹ̀ wá lẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ṣe ìwọ́de yẹn ẹ jáde ẹ tú yáyà ẹ máa bọ̀ ẹ má bẹ̀rù kò sí ewu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ orí wa ò ní gbàbọ̀dì kò sí nǹkan bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ sí wa ẹ jáde ẹ máa bọ̀. àwọn ìyá wa ti tì wá lẹ́yìn. bàbá ló ń sọ̀rọ̀ yẹn ẹ gbọ́ nǹkan tí bàbá ń sọ. kò séwu sẹ́ẹ̀ ta ló fẹ́ wá ṣe kí ló ṣe wọ́n ṣé aláfẹ́ kúrò náà nìyẹn kò séwu ẹjẹ́ abọ́ta ẹ má wá jalè ẹ má wá fọ́ ṣọ́ọ̀bù ẹ má wá fàjọgbọ̀n ẹjẹ́ ara máa lọ wọ́ọ́rọ́wọ́ la máa lọ o oníkàlùkù dẹ̀ ṣe play card ẹ̀ ẹgbẹ́ dání ká máa kẹ́kọ̀ọ́ oríṣiríṣi sí Oòduà no be Nigeria Oòduà no be Nigeria Oòduà no be Nigeria gbogbo ẹ̀ka oríṣiríṣi a fẹ́ máa lọ wọ́rọ́wọ́ kò sí jà kò sá o àwọn ọmọ ìyá wa náà ti ilẹ̀ kínní east lọ́hùn àwọn náà ti rẹ́dì wọ́n ti láwọn máa join wa wọ́n ti ṣàrẹ́gímẹ̀ntì gbogbo ẹ̀ ti wà ńlẹ̀ so àwọn náà máa tú yáyà síta so ẹni tó bá wá ní orí òun yí òun fẹ́ máa ṣe anything ẹ̀dẹ̀ ti gbọ́ pé report dé EU lọ́hùn yẹn ó ti dé kínní everywhere ló ti wà ní owó náà ti report wọn wọ́n bá dẹ̀ ti ṣe gbọ́n bá ti gbé mú báyìí ẹ̀rí nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn so Ọlọ́run ní jẹ́ ká rí láburú ẹ má yẹ káà náà fàjọgbọ̀n ẹ̀jẹ̀ ara jáde ẹ̀jẹ̀ àjáde ká jáde iṣẹ́ yóò pẹ́ mọ́ o kíákíá ni ẹ ṣe púpọ̀ Ọlọ́run á dúró tì. ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ṣókí lọ́bẹ̀ oge ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹ̀yin ọmọ Yorùbá níbikíbi tẹ́ bá wà ẹ̀ ń tẹ́ wà lẹ́kọ̀ọ́ ẹ pàdé wa ní Yànà Pájà kò séwu lágbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ pàdé wa láàárọ̀ kùtùkùtù ẹja pàdé ní Yànà Pájà by 7 o'clock kíkanu kó ti jáde ká máa bọ̀ ní Yànà Pájà ibikíbi tẹ́ bá wà òbájọ́ Ọ̀tà ni òbájọ́ Ìkọ̀tún ni ẹ pàdé wa Yànà Pájà ká dẹ̀ make movement yẹn èmi gẹ́gẹ́ bí èèyàn kan gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ Oòduà tọkàntọkàn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ọmọlẹ̀ Oòduà mo ti volunteer láti drop àwọn owó kan lápò ara mi ò tọrọ owó lọ́wọ́ anybody o WhatsApp group wa tí mo ní kẹ́ join wa àwọn tó bá fẹ́ wá mo ti sọ fún wọn pé kàn máa bọ̀ mo voluntarily yọ owó jáde lápò ara mi tá máa fi rìnrìn àjò wa so kò sí nǹkan kan owó ìrìn àjò wa máa kó kalẹ̀ tá máa fi rìnrìn àjò yẹn Ọlọ́run á dẹ̀ pọ́n wa lé God bless all of us Oòduà yìí ó jẹ wá lọ́kàn tiwa dẹ̀ ló ń ṣe Ọlọ́run wà pẹ̀lú wa o ní gbogbo àgbáyé ẹ jọ̀ọ́ bá mi máa share fídíò yẹn ẹnikẹ́ni tó bá fẹ́ join wa kó follow link tí mo drop sórí WhatsApp link tí mo drop sórí group yìí ẹ follow ẹ join wa ẹni tó bá fẹ́ padà darapọ̀ mọ́ wa ẹ máa bọ̀ mo máa fún yín ní owó tá a máa fi rìnrìn àjò yẹn lọ́jọ́ yẹn mo máa kó kalẹ̀ Ọlọ́run dẹ̀ máa ràn wá lọ́wọ́ God bless you Oòduà ni mí tọkàntọkàn.